bá mi wá ìyèrè, bá mi wá kànáfùrù, bá mi wá almond seed, bá mi wá turmeric, bá mi wá saffron powder, bá mi wá ginger powder, bá mi wá wheat tí wọ́n máa ń rò yẹn. Wá lọ gbogbo nǹkan wọ̀nyí papọ̀ kó sọ di powder. Iṣẹ́ wo ló ń ṣe? Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀. Síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá iṣẹ́ ìtàn, nǹkan tó bá lọ́gbọ́dọ̀ fi sákàǹtì àwọn ọmọ aláìní, àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní 09 32 98 13 64. Àkáǹtì nọ́mbà fún àwọn ọmọ aláìní 09 32 98 13 64. GT Bank Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Ẹ fi ìkọ́ni balagbada sákàǹtì àwọn ọmọ aláìní kọ́ ẹ̀dẹ̀ fi fídíò ìránṣẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ contact wa, tẹ́ fẹ́ pè wá, ẹ lè WhatsApp wa, ẹ dẹ̀ lè call wa lórí +234 810 913 1425. Ẹ call wa, ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Lekki Ajah Abraham Adesanya Etiosa Lagos. Ibẹ̀ la wà. Kò síbi tẹ́ wà tá a ti lè deliver product fún yín. Nǹkan tí mo ní kẹ́ lọ papọ̀ kẹ́ sọ di powder yìí. Ó dáa fún àwọn àgbàlagbà, àwọn arúgbó lónìí tó ti ń dàgbà, ẹsẹ̀ ń ro wọ́n ni, ẹ̀yìn ń ro wọ́n ni, wọn ò lè dìde, ara ń sán wọn, wọn ò rórun sùn, ó dáa fún àgbàlagbà. Ó tún wá dáa fún ọ̀dọ́ tó yẹ pé akọ̀dédé máa fìlì pé ó rẹ òun, apá ń ro òun náà ò lè gbéra. So ó dáa fún general well-being. Ó dáa gan tóbìnrin bá ń lò, tí àgbàlagbà bá ń lò. Weakness due to the old age, àwọn arúgbó nìyẹn. Temporary physical weakness, ẹ ti understand nsìn. So ó dáa fún ọmọdé, ó dáa fún àgbàlagbà. Tó bá ti lọ ṣíbí kan láàárọ̀, ṣíbí kan lálẹ́ pẹ̀lú warm water àbí ògì ẹ̀kọ, bismillahi ta'ala, ó wà effective gan. Tárúgbó bá fẹ́ lò, wọ́n rọra wá oyin original, wọ́n mix ẹ̀ pẹ̀lú ògì ẹ̀kọ yẹn pẹ̀lú powder ṣíbí kan yìí, àbí wọ́n mix ẹ̀ pẹ̀lú warm water, omi tó lọ́wọ́rọ́ pẹ̀lú powder ṣíbí kan yìí. Wọ́n lò láàárọ̀, kán máa lò lálẹ́, àbí kán máa lò lẹ́ẹ̀kan lójúmọ́, wọ́n lè lò lẹ́ẹ̀mejì. Kì í yáyàn gbẹ, kì í ṣèyàn kankan. Ara máa jí pépé ni fún àgbàlagbà. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run ọba fọ́mọ, ẹ wá lọ fún full package wa. Ẹ fi inú ṣoyún, ẹ fẹ̀yìn gbọ́mọpọ̀n. Obìnrin tí nǹkan funfun infection jáde lójú ara ẹ̀, ẹni tó ní menstrual disorder, ó ní fibroid, ó ní blockage tube, infertility, ovulation problem, ó ní yeast, PCOS, gbogbo oríṣiríṣi hypoclatane, hormonal imbalance, ẹ̀dà, sperm leakage, gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń dẹ obìnrin láàmú, pelvic inflammatory disease, ó ní both natural and spiritual. Wọ́n jókòó sínú womb, wọ́n jókòó sínú ovary, too much of miscarriage, fibroid, blockage tube, yeast, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ contact wa, wá lọ fún full package wa, wàá fi inú ṣoyún, wàá fẹ̀yìn gbọ́mọpọ̀n, bismillahi ta'ala. Àwọn egbòogi wa made in India, packed in South Africa. Àtúnwá láwọn special tá a máa ṣe fún yín. The same thing ẹni tó ń forí kókó alátakò tó ń jẹun lójú oorun, táyé ń bá fà á tààrà, tí lọ síwájú òbá tó ń máa mú bọ́ tó ń rí ìjákulẹ̀, tó wà ń lo òyìnbó bí aláìṣe, ó ń ṣiṣẹ́ bí aláìṣe, abẹ́ni tó wà lórí àìsàn bíi cancer, diabetics, asthma, àwọn àìsàn ńláńlá, gbogbo ẹ̀dákẹ́dá tó wà lórí position yẹn, ẹ contact wa lórí +234 810 913 1425. Bismillahi ta'ala, ẹ dúpẹ́ fọ́lọ́run. Ètò àwẹ̀ wà tá fi yanjú problem yín, ètò sàárà wà, ètò àdúrà wà. Bismillahi ta'ala, ẹ dúpẹ́ fọ́lọ́run. Tọ́rọ̀ ẹ bá gba ọ̀ǹtú, odidi àlùkùránì a máa hàn fún ẹ. So kò sẹ́ni tó níwọ̀n kí ń mu ọ̀ǹtú. Tàdá tó fẹ́ fi ṣe ọ̀ǹtú yẹn, òun ni kó ti wà, kó jẹ́ original, kó jẹ́ halal. Ẹ dúpẹ́ fọ́lọ́run. Kò síbi tí àti product wa òde, a máa ń send nǹkan wa all over the world. We are using the best logistic in the whole world, DHL, adẹ́nlo GIG. Ẹ̀yin lẹ máa sanwó delivery. Ètò àwẹ̀ wà, ètò sàárà wà, ètò àdúrà wà. Gbogbo nǹkan tó bá wù kẹ́ máa fẹ́, àwọn oníkọjá inú ọ̀la Ọlọ́run. Àdẹ̀ ní sick refugee fún yín láti evil world. Bismillahi ta'ala, Ọlọ́run la máa pè kó wá dá sọ̀rọ̀ yìí. Wa ma yudabbiru al-amra fasayaquluna Allah. Tilka hududullah wa ma yuti illa wa rasulahu. Oṣó wà, àjẹ́wà, ẹlẹ́bọ lóògùn wà, wọ́n ń dàyàn láàmú, wọ́n ń fọwọ́ kàn yàn o. Bó ti yẹ yín ní sí innahu yarakum wa qabiluhum min haythu la tarawnahum yatakabbatuhu shaytanu min al-mas. Ẹ treat problem yín, ẹ treat sickness yín, both natural and spiritual. Right way lẹ́wà, àwọn onífìtọ̀ fọ̀gbẹ́ fún yín. Ẹ dúpẹ́ fọ́lọ́run. Bismillahi ta'ala, Ọlọ́run ọba ló ń control ayé. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Powder tí mo kọ́ ẹ̀yin àgbàlagbà àti fún àwa ọ̀dọ́ yìí, ó wà effective gan. Lóko dẹ̀ fi fídíò ìránṣẹ́, gbogbo ẹ̀yin followers wa, gbogbo ẹ̀yin customers wa, ẹ rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbá ẹ̀ ní rí ìjákulẹ̀, òkè òkè lẹ́ẹ̀ máa lọ, inú yín máa dùn, ayọ̀ yín máa kún. Gbogbo ẹ̀yin customers, gbogbo ẹ̀yin fans wa, ẹ máa rí jẹ, ẹ máa rí mu, ẹ máa rí náà, ẹ máa rí lò, pápá ayé ò ní mú yín, ẹ̀gbọ́n ayé ò ní gún yín lẹ́sẹ̀, ẹ ní tẹnugbó bí ọwọ́, bí akílẹ̀ ilaha illallah Muhammadu Rasulullah sallallahu ta'ala alaihi wasallam. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nílùú òyìnbó, ẹ kéré òkò délé, inú yín máa dùn, ayọ̀ yín máa kún ní ọlá títóbi Ọlọ́run. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu ta'ala alaihi wasallam. Inna li zata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba ló ní o.